ẹ̀yin ènìyàn wa ẹ káàbọ̀ sórí ètò wa o gbogbo wa pátá ni a kí ní orí ìkànnì wa níbí akíwa tẹ̀ṣọ́ akíwa tológun wípé a kú dédé àsìkò yìí ẹni tí ń ṣe ọjọ́ 21 oṣù kẹjọ 2026 tó jẹ́ ọjọ́ ẹtì akíwa wípé a kú dédé àsìkò yìí ṣé àlàáfíà ni ẹ wà ṣá bá wa láìláfíà o gbogbo ẹ̀yin olólùfẹ́ Àṣàkẹ́ TV lórí YouTube lórí Facebook akíwa o ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti gbọ̀nà mìíràn yọ o ààrẹ Tinubu wọ́n ti gbọ̀nà mìíràn yọ wọ́n ti jọ ará ìlú lójú o eléyìí tí ààrẹ Tinubu ṣe yìí ó jọ ará ìlú lójú gidi ni o pẹ̀lú àwọn nǹkan tí wọ́n sọ kalẹ̀ yìí pẹ̀lú àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n ń gbé yìí ó jẹ́ kí wọ́n bu omi tútù sí ọkàn àwọn ará ìlú wípé ẹjọ́ ṣé ààrẹ Tinubu náà ló dẹ̀ ń sọ̀rọ̀ yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ kú iṣẹ́ takuntakun àwọn ará ìlú wọ́n ní wọ́n ń gbúrò yín gidi wọ́n ń fìlì ẹ̀gan gidi ni wípé bó ṣe yẹ kí adarí gidi ṣe máa ṣe leléyìí wọ́n ní àwọn ilé ìtẹ́ fi kalẹ̀ yìí àwọn ìlànà tó yẹ kí adarí gidi kó máa fi kalẹ̀ kí àwọn ọmọ ẹlẹ́yìn kí wọ́n máa tọ̀ òun gan leléyìí wọ́n ní àpẹẹrẹ gidi ni o àwọn ará ìlú àárín látàná kọ́mẹ́ǹtì lọ́tún lọ́sì bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ wípé tó bá pé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ wọ̀nyí bẹ́ẹ̀ náà ni lẹ́lẹ̀ mú ń lò lẹ́dẹ̀ fi ń ṣe ìṣe tẹ́dẹ̀ ń ṣe àbámà ti ní ìṣòro kankan nínú ìlú yìí ẹ káàbọ̀ sórí ètò wa ẹ̀yin olólùfẹ́ wa brother wa the youngest minister Honorable Olúbùnmi Túnjí Òjó wọ́n ti ṣe bẹ́bẹ́ àwọn náà wọ́n ṣe bẹ́bẹ́ o ìròyìn ẹ̀ la mú wá fún wa tí Àṣàkẹ́ bá ní iná jó lórí omi ẹni kí lọ kẹ́rù ẹ̀ wá Honorable Olúbùnmi Òjó tó bá ní ká máa wo gbogbo mínísítà pátápátá látòkè désàlẹ̀ àwọn ló yọ̀ǹgì jù the youngest minister àwọn náà ni minister of interior wọ́n try wọ́n gbìyànjú iṣẹ́ gidi ni wọ́n ṣe bí àwọn kan ló wà ń bẹ̀ lánàá àkúkú rí nǹkan tí wọ́n ṣe ṣùgbọ́n Honorable Bùnmi Túnjí Òjó wọ́n ṣe bẹ́bẹ́ gidi ní gbogbo diaspora gan ni wọ́n gbóṣùbà fún wọn lọ́dẹ Canada wọ́n ṣe lọ ṣe ìpàdé kan ní Canada ní ọjọ́ 12 sí ọjọ́ 14 oṣù tá a wà yìí ni pẹ̀lú bí ìlọsíwájú àṣẹdé bá inú ìlú náà ni wọ́n bá lọ ṣùgbọ́n èmi tí mo wà ń bí ṣẹ́gẹ́ mo ti máa ń sọ wípé ìkànnì wa yìí pàápàá jùlọ Àṣàkẹ́ tí wọ́n bá ṣe dáadáa à ń mú wa fún wa tó bá dẹ̀ kù díẹ̀ káàtó náà á ti ké gbàjarè síta ṣùgbọ́n àwọn ilé tí wọ́n ń ṣe yìí ìròyìn ayọ̀ la mú wá fún wa o pàápàá jùlọ lórí the youngest minister wa Honorable Olúbùnmi Òjó ẹ kú iṣẹ́ takuntakun Elédùmarè á dẹ̀ máa fún yín ṣe àwọn tí wọ́n wà ní diaspora àwọn lè máa jẹ́rìí sí púpọ̀ àwọn orílẹ̀-èdè ló wà tó jẹ́ wípé láti ìgbà tí ẹ́mbásì Nàìjíríà ti wà ń bẹ̀ wọ́n ò ní máṣíìnì ìyẹn ní ẹ̀rọ tí wọ́n fi máa ń tẹ pásítọ̀tù ìwé ìrìnnà jáde ṣùgbọ́n Honorable Olúbùnmi Òjó wọ́n rí dájú wípé àwọn orílẹ̀-èdè wọ̀nyí àwọn gbé ẹ̀rọ lọ síbẹ̀ àwọn gbé machine lọ síbẹ̀ wípé etí wo ló ti ń gbọ́ Nigeria Embassy á wà ní ìlú kan fún 20 ọdún ó lé 30 ọdún ó lé wọn ò dẹ̀ ní ẹ̀rọ tí wọ́n fi ń tẹ ìwé ìrìnnà jáde níbẹ̀ pé ó kù díẹ̀ káàtó ẹ kú iṣẹ́ gidi o ọmọ ọkọ gidi nìyí Honorable Olúbùnmi Òjó ẹ bá wa máa kí wọn wípé wọ́n kú iṣẹ́ takuntakun ní under comment section lórí YouTube lórí Facebook tó bá jẹ́ pé báyìí ni àwọn mínísítà tó kù ni wọ́n ń ṣe iṣẹ́ ni ìlú yìí á ti ní ìlọsíwájú ju eléyìí lọ torí àwọn ìlànà oríṣiríṣi àwọn ìgbésẹ̀ eléyìí tí Honorable Olúbùnmi Òjó tí wọ́n ń gbé ó mú ìyípadà ń bá ìwé ìrìnnà ó dẹ̀ mú ìyípadà ń dé bá ọ̀rọ̀ inú ìlú nítorí wípé oríṣiríṣi àwọn ìdojúkọ ní àwọn ọmọ Nàìjíríà in diaspora kákàkiri àgbáyé ni wọ́n ń dojúkọ lọ́rọ̀ ìwé ìrìnnà pásítọ̀tù ṣùgbọ́n Honorable Olúbùnmi Òjó wọ́n rí dájú wípé àwọn ń lo ọpọlọ àwọn ń lo òye àwọn ìmọ̀ àwọn láti mú gbogbo àwọn ìṣòro wọ̀nyí láti mú kúrò ẹ wò ẹ ní ṣìṣe ẹ ní ṣìṣe o Elédùmarè máa bá wa fún yín ṣe o bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wa ẹ ti mú Àṣàkẹ́ wípé àwa
sàn láàrin báyìí ajédìmú ní pẹkọrọ ni èyí tí wọ́n bá ṣe tó bá dá a máa mú wá èyí tó bá dẹ̀ kù díẹ̀ káàtó náà á mú wá oníkan nìyí wà fún láti pe àkíyèsí wọn wípé ẹjọ́ ó kù díẹ̀ síbí ẹ bá wa mójútó ibi yìí náà ó kù díẹ̀ síbẹ̀ eléyìí lẹ ṣe bẹ́ẹ̀ ṣe yẹn ẹ ṣáà máa ṣe lọ bẹ́ẹ̀ ẹ má yẹ̀yìn padà o àwọn nǹkan tá a wà fún nìyẹn torí tí ìjọba bá wà wọ́n gbọ́dọ̀ máa rí àwọn tá a máa pè wọ́n ṣàkíyèsí náà wípé ẹ wo eléyìí ó kù díẹ̀ káàtó eléyìí tẹ́ ẹ ṣe yìí ẹ bá wa tẹ̀síwájú ẹ wo ṣe wá rí eléyìí tí ààrẹ Tinubu tí wọ́n ṣe ń tiwọn òun ni wípé wọ́n jọ ará ìlú lójú lórí kíni o lórí ọ̀rọ̀ ìbò eléyìí tó kọjá lọ nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn gbogbo rògbòdìyàn gbogbo nǹkan tó ṣàṣẹlẹ̀ Adémọ́lá Adélékè ni wọ́n bá gbéra ló bá di ọ́fíìsì ààrẹ Tinubu mo lérò pé ẹ ti rí fọ́nrán yẹn tẹ́ ẹ bá dẹ̀ ti rí play ẹ̀ fún wa tá a bá dé àárín ètò nígbà tó máa débẹ̀ ńkọ́ ẹ wo bí ààrẹ Tinubu bí wọ́n ṣe attend sí ìyẹn ni gómìnà Ìmọ́lẹ̀ lọ́ṣun pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìyànjú tí wọ́n bá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sọ tí wọ́n bá wọn sọ ẹ wo bí wọ́n ṣe gbé àwọn ọ̀rọ̀ ìwọ̀n yẹn kalẹ̀ àpẹẹrẹ adarí gidi leléyìí tó bá yẹ pé bẹ́ẹ̀ ni àwọn adarí tàbí gbogbo ìlú gan gbogbo àwọn tó bá ti wà ní ipò tó bá yẹ pé irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ni wọ́n ń bá àwọn ọmọ lẹ́yìn sọ ni tí wọ́n dẹ̀ mú lò ní ìṣòro mọ́ nínú ìlú yìí ò ní ìṣòro ti wò ó kéré mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ wọn yẹn mo ń rí kọ́mẹ́ǹtì látàná yẹn inú mi dẹ̀ ń dùn ṣé àgbékalẹ̀ bí wọ́n ṣe ń gbé kalẹ̀ ní pẹ̀lú sùúrù wọ́n dẹ̀ ń bu omi tútù sí ọkàn ará ìlú àwọn èèyàn tó tẹ̀ ti ní lọ́kàn tẹ́lẹ̀ wípé èyí kìíní kan ààrẹ Tinubu báwo lẹ ṣe báyìí kí lẹ ṣe báyìí fún kí ló dé tẹ́ gbógun tì wọ́n lọ́ṣun ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Adémọ́lá Adélékè tó gbéra lọ sí ọ́fíìsì bàbá lánàá ni wọ́n dẹ̀ ń sọ fún wípé you did not conquer anyone but you won the election bàbá tí wá tẹ̀síwájú ni wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ni wọ́n bá only promote stability promote the rule of law mo ní wọ́n ní mo ní wọ́n ní bàbá Tinubu ẹ̀yin lẹ ṣàdúró eléyìí tọ́ lẹ́nu ẹ wo kudos to you ẹ wo ẹ̀yẹ ènìyàn wa tí wọ́n bá ṣe lè tó da àmú wá fún wa èyí tó bá dẹ̀ kù díẹ̀ káàtó àmú wá fún wa ogun yìí pọ̀ ní nọ́ọ̀tì o àwọn ará òkè ọya wọn gbógun dìde o ṣé mo kẹ́ mo ṣètò níbí lánàá wípé Àtíkù ó ti lọ wú ẹjọ́ jáde l'Amẹ́ríkà ṣé wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti wá kọjú sí àwa ọmọ Yorùbá o ìgbẹ́kẹ̀lé ọmọ Yorùbá ní ààrẹ Tinubu gẹ́gẹ́ bí a ṣe ń tẹnu mọ́ àbí wọ́n sọ wípé kò sí ọ̀nà àbáyọ míì fún ọmọ Yorùbá ju wípé kí ààrẹ Tinubu kó wọlé ní 2027 àwọn náà àdẹ̀ báwọn jiyàn ẹ̀ àbí ẹgbẹ́ ẹ̀yin tẹ́ ń wò wá ṣé ẹ ní agbára kan tẹ́ ẹ fẹ́ sà ṣé ẹ ní ẹnìkan tẹ́ ẹ fẹ́ fà kalẹ̀ no ṣé ẹ ní ẹni tẹ́ ẹ fẹ́ fà kalẹ̀ agbára wo ló kù sọ́wọ́ ẹni tẹ́ ẹ fẹ́ ta kò sí wọ́n ní ipá ti pin pé bàbá Tinubu 2027 wọ́n náà ò ní gbẹ́kẹ̀lé ọmọ Yorùbá tí ó wá yẹ kí Yorùbá àti lọ́balọ́ba àti lóyèlóyè kí wọ́n dẹ̀ lajú wọn kalẹ̀ kí tàlùbọ̀ kó wọ́ kí àwọn nọ́ọ̀tì kí wọ́n bá yé Yorùbá jẹ́ Àtíkù ti gbógun dìde ó ti lọ pàdé àpòpọ̀ mọ́ wọn ní Amẹ́ríkà wọ́n ti wú oríṣiríṣi nǹkan míì jáde l'Amẹ́ríkà ń bẹ̀ so òun látọrí ń pariwo táǹkì tọ́tán gbogbo ọba ilẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọmọ Òjó pàṣẹ kẹrẹmọdẹ bàbá wa onírìṣà ìbàforí adé o ẹjọ́ ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ẹ̀yin ọkọ ọmọ Yorùbá ẹ má jẹ́ kí wọ́n kan dànù o ẹjọ́ ẹ̀yẹ ènìyàn ẹ bá wa pín ètò yìí kó dé ààfin ẹ bá wa pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀ kó dé ààfin lóòótọ́ a ní kí ìran Yorùbá kó dá dúró ṣùgbọ́n nígbà tó sọ pé ó di 2031 wípé Yorùbá gbọ́dọ̀ ṣe títí ẹ̀ náà kó pé ọdún 8 gbọ́dọ̀ pé àbí ẹ̀ bá wa gbọ́ dáadáa ṣé kí tí tún sọ Yorùbá gbọ́dọ̀ ṣe ọdún 8 ẹ̀ kó pé ẹ̀ṣọ́ wá yẹ kí Yorùbá máa wá wòran tí wọ́n á fi lọ wú ìwúkúwú jáde tí wọ́n á fi lọ wú oríṣiríṣi jáde ní Amẹ́ríkà ẹ jẹ́ ká fi ohùn sí kátẹ̀ tó tẹ̀síwájú lórí ètò ẹ̀yin tẹ́ bá ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí ààrẹ Tinubu tí wọ́n sọ jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó bu omi tútù sí ọkàn àwọn èèyàn sọ pé látẹnu èní lọ àwọn dẹ̀ ti wá gbà fún ààrẹ Tinubu yányányán pé
ládùúgbò rògbòdìyàn tó ṣẹlẹ̀ lọ́ṣùn yẹn ààrẹ Tinubu ti sọ orú ọ̀rọ̀ yìí lẹ́nu pé wọ́n ní àpẹẹrẹ adarí gidi lélẹ́yìí. Mò ń ka kọ́mẹ́ǹtì o, ẹ̀yin tẹ́ ẹ bá wà lórí ìkànnì mi ní Facebook, mò ń ka kọ́mẹ́ǹtì. Tí bá dẹ̀ ti lọ já sí ètò ibòmí náà, mò ń ka kọ́mẹ́ǹtì. So àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ yẹn ó wá jẹ́ kí n jòkó wípé so àwọn èèyàn wọ́n fi ọkàn ń bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ. Ṣẹ́rí ẹ ní inú ìlú tá a wà yìí bí ìkọ́ ṣe ń lọ, mo fẹ́ sáré dá wa padà sẹ́yìn díẹ̀ lórí ráńpẹ́. Ṣé ẹ rántí ìgbà tí ààrẹ Tinubu tí wọ́n bu ọwọ́ lu autonomy? So àwọn òwò ló tako autonomy yẹn tí wọn ò fi jẹ́ kí àwọn ohun tó yẹ kó máa sọdá lọ sí ìjọba ìbílẹ̀ tààràtààrà. Àwọn gómìnà wa ni a ní ìṣòro kankan nínú ìlú yẹn. Àwọn gómìnà wa àwọn níṣòro wa, àwọn gómìnà wa ni. Ààrẹ Tinubu lo gbogbo agbára wọn, wọ́n gbìyànjú wípé àníṣe autonomy owó tó yẹ kó máa kọjá lọ sí ìjọba ìbílẹ̀ tààrà ẹ jẹ́ kó máa lọ, ẹ má jẹ́ kó gba ọ̀dọ̀ gómìnà kọjá mọ́. Kí àwọn tí wọ́n jẹ́ alága ìjọba ìbílẹ̀ yìí, àwọn ló ti kọ́gùn sí ará ìlú, tó bá ní àwọn ló ti kọ́gùn sí ará ìlú, àwọn náà ní ìjọba ìbílẹ̀, àṣà ní local government, ká tó ní state, ká tó ní federal. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àwọn tó wà ní local government wọn bá ti rí nǹkan kan ṣe, ẹjọ́ báwo ni àwọn ará ìlú ṣe fẹ́ wá gbáyé gbádùn? Àwọn tó jẹ́ councillor, àwọn ló yẹ kó mójútó à ń ṣe gọ́tà, à ń ṣe bọ́ọ̀lù, àwọn nǹkan kan kínkìnkín tó kù díẹ̀ káàtó láàrin ìlú láti lè jẹ́ kí ìlú kó dá. Ṣùgbọ́n àwọn gómìnà, àwọn gọgọgọgọ ni eku ẹ̀dá, àwọn ni eku ẹ̀dá o. Wọ́n jókòó tẹ owó yẹn, èyí tó wá wù wọ́n ni wọ́n ń yọ sí ọwọ́ àwọn alága ìjọba ìbílẹ̀ àtàwọn kánsẹ́lọ̀. Nǹkan tó wù wọ́n ni wọ́n ń yọ sí wọn lọ́wọ́. Gbogbo stéètì pátá kì í ṣe owó kan ni wọ́n ń san o. Ẹ̀yin tẹ́ ẹ bá ní ẹ̀gbọ́n tó ń ṣe kánsẹ́lọ̀, ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé èlò ló ń gbà. Ọ̀tọ̀ ni iye tí Kogi ń san, ọ̀tọ̀ ni iye tí Ondo ń san, ọ̀tọ̀ ni iye tí Èkìtì ń san, Ògùn stéètì ọ̀tọ̀ ni iye táwọn ń san. Olúkálùkù wọn, àwọn gómìnà yẹn wọ́n kàn ń yọ ìyọkúyọ nǹkan tó wù wọ́n ni wọ́n fún àwọn alága ìjọba ìbílẹ̀ àti àwọn kánsẹ́lọ̀. Ṣé tẹ́ rí pabambari ẹ̀ ìpínlẹ̀ Ondo? Ayédatiwa, Elédùmarè á dẹ̀ sọ̀rọ̀ yìí o. Awíwíwíwíwí wọn ò gbọ́ ní ìpínlẹ̀ Ondo. Ayédatiwa ó tẹ̀ fọ́gi mọ́ wọn lórí ni. Gbogbo owó tó ń sọ fún wọn. Elédùmarè ṣé 110 àbí èlò náà ló ń san fún wọn. Ládùúrú ẹgẹrẹmì tí owó tó ń dé sí wọn lọ́wọ́. Ó ní ṣebí wọn ṣá kàǹpé, ó ní ṣebí wọn kàǹpé, àbí ṣé kánsẹ́lọ̀ kàǹpé ni, ó ní kọ́kàn lọ mú líìsì orúkọ wá ni. Wọ́n sọ̀mítì líìsì, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí fún wọn lówó oṣù ló bá tán. Kò sí nǹkan míì tó ń yọ sílẹ̀ sọ́wọ́ wọn mọ́. Ẹ jọ gbogbo àwọn owó wọ̀nyí kí wá ní àwọn gọ́vnà kí ni wọ́n fi ń ṣe? Kí ni àwọn gọ́vnà wọ̀nyí kí ni wọ́n fi owó yẹn ń ṣe? Kò tí mọ owó oṣù wọn o, kò tí mọ owó security vote tí gọ́vnà kankan ń gbà ní ìpínlẹ̀ kankan o. Eléyìí tẹ́ ń ṣe yìí ò dá o. Ẹ̀yin gómìnà, gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ yìí kàn yín o, kò dá o. Ààrẹ Tinubu gbìyànjú wípé ẹ jẹ́ kí owó yìí kó máa lọ tààràtààrà sí ọwọ́ àwọn ìjọba ìbílẹ̀, àwọn alága, àwọn kánsẹ́lọ̀, kí àwọn náà lè máa rí àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ ṣe fún ará ìlú. Ẹ̀dẹ̀ jókòó tẹ́ kí lẹ fi ṣe àkókò rí ọ̀nà ṣe omi gbẹ́. Ẹ jọ̀ọ́ ṣé ẹ wá rí wípé tá bá máa pariwo ìwọ̀nba ní orí ààrẹ Tinubu o. Kì í ṣe ààrẹ Tinubu nìkan ló dá gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí sílẹ̀. Àwọn gómìnà, bàbá Tinubu sọ about some months ago wípé go and hold your governor responsible. Ẹ lọ di àwọn gómìnà yín mú. Àwọn ni wọn jẹ́ kẹ́ gbé ìgbáyé gbádùn wọn double times 3 ní owó tí federal government ń fún wọn, yàtọ̀ sí iye tí wọ́n ń fún wọn tẹ́lẹ̀ kí ààrẹ Tinubu tó gun orí àléfà. Ẹ jọ̀ọ́ kí ni wọ́n fi owó yìí ṣe láwọn gómìnà wa o? Gómìnà Ayédatiwa, ẹ jọ̀ọ́ kí lẹ fowó ń ṣe o? Kí lẹ fi owó ń ṣe? Ṣẹ́ṣẹ́ tí wọ́n yẹn ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ni o, ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ gidi ni o. Ọpẹ́lọpẹ́ BTO Honorable Olúbùnmi Òjó, ọpẹ́lọpẹ́ lára ìpínlẹ̀ Ondo.
òun ló túbọ̀ ń ṣe àwọn nǹkan tí ọwọ́ wọn ká. Agbára Ọlọ́run ní ṣìṣe. Olúbùnmi Òjó ní kété tí wọ́n ti yàn wọ́n ní August 2023 ṣe ń pé àwọn ni representative Àkókò North East Àkókò North West tẹ́lẹ̀ ní 2019 sí 2023 kí ààrẹ Tinubu tó wá yàn wọ́n sí Minister of Interior. Kété tí wọ́n ti yàn wọ́n síbẹ̀ báyìí ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lórí pásítọ̀tù. Èmi tí mo wà bí mo ń confirm ẹ̀ fún yín, mo sì ń kó ń jọ ni àwọn iṣẹ́ tí wọ́n ṣe ní orílẹ̀-èdè tèmi gan wà yìí. Mo bá kó jọ tán, mo máa gbé wá síta wípé kundus to you Bùnmi Òjó, ẹ wò mo gbé fún yín. Láti ìgbà tí orílẹ̀-èdè tí mo wà yìí tí wọ́n ti ní embassy tó ti wà, wọn ò ní máṣíìnì tí wọ́n fi ń print passport. A máa ń kẹnu sátẹ́gùn ni. Ó lè lẹ́yìn ọdún méjì ẹ tẹ̀lé máa rí wọn. Wọ́n máa rán àwọn dàńdógó Fúlàní wọ̀nyẹn wá ní Haúsá tán lè fìdí ìgò kọ́ ó. Bàbá ti rán wọn wá báyìí ẹ̀ẹ̀kan lọ́dún, ìgbà míì ẹ̀ẹ̀kan lọ́dún méjì ni. Láàrin ọdún méjì ẹ̀ẹ̀kan lẹ rí wọn. Bàbá dẹ̀ ti wá bẹ́ẹ̀ yẹn tẹ̀lé kọ́rúkọ ìwọlé wà àti kọ́rúkọ wà fíìlì fọ́ọ̀mù. Ẹ ti lè fíìlì ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á kó lọ. Bàbá ti máa kó passport wá, passport ò ti ní pé. Ìwọ tó Ọlọ́run bàbá ẹ ṣe ní passport ẹ̀ á dé. Tó bá ní kí ló ṣẹlẹ̀, wọ́n á ní wọ́n gbàgbé sí Àbújá. Wọ́n gbàgbé sí Àbújá yẹn, wà tí rẹ́gísítà mi o pẹ̀lú owó mi. Tó bá wá lọ, tó bá fẹ́ wá padà dé, wọ́n máa wá mú eléyìí tí wọ́n gbàgbé yẹn, wọ́n á mú wá. Ojú ẹ̀ báyìí ni wọ́n ti cancel ẹ̀. Wọ́n á ní kó má lò mọ́ pé ìyẹn ti cancel. Wọ́n ti bá ẹ print ní ìwà. Ó sanwó ni o, ó di ẹ̀ mélòó tó sanwó yẹn. Ó ti ṣẹlẹ̀ sí èèyàn mi lójú mi ni o. Nìkan tí mò ń sọ yìí, wọ́n cancel ẹ̀, wọ́n fi ń yé wípé èyí tó cancel yẹn kó má lò ó. Eléyìí ni kó máa lò, ó dẹ̀ sanwó ẹ̀ méjì. Ṣùgbọ́n báyìí gbogbo àwọn stress yẹn, gbogbo àwọn ìṣòro yẹn, Honorable Olúbùnmi Òjó ó ti wógi mọ́. Gbogbo kí wọ́n máa wá a máa wá retí wọn. Àìmọye àwọn èèyàn níbi iṣẹ́ tí wọ́n nílò passport. Ẹlòmíì ó fẹ́ renew residence permit ẹ̀, wọn ò rí passport renew ẹ̀ fún over 4 years ago now. Ṣùgbọ́n ní kété tí Honorable Olúbùnmi Òjó tí wọ́n débẹ̀, gbogbo àwọn ètò wọ̀nyí ni wọ́n mú gbọ́ tí wọ́n dẹ̀ ṣe. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí báyìí, machine ti dé ìlú tí mo wà. Ó kù díẹ̀ báyìí wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́. Honorable Olúbùnmi Òjó, ẹ kú iṣẹ́ gidi. The youngest minister. Òun là ń sọ àwọn tí wọ́n ní ìmọ̀ tí wọ́n ti tó yẹ pé ọpọlọ yẹn sì wà fún wọn, ẹ kó wọn sí ipò, wọ́n á ṣiṣẹ́, wọ́n á deliver. Ẹnu ẹ wojú wọn, ẹ bá brother yìí pàdé, ẹ ní mọ̀ wípé ẹni ọpọlọ ń jà lórí wọn gidi ni. Àwọn tẹ́ ẹ bá ti rí wípé wọ́n ní ọpọlọ, wọ́n ní experience, wọ́n kàwé, wọ́n ní sàbùké lọ́wọ́, ẹ jẹ́ kí wọ́n darí ìlú, ẹ jẹ́ kí wọ́n dé ipò, wọ́n máa deliver fún ará ìlú, wọ́n ṣe nǹkan tí ará ìlú fẹ́. Ìgbà tí brother wa kan wà ń bẹ̀rẹ̀ nígbà tí Buhari níbo ààrẹ jẹ́ àrómira, Minister of Interior. Ààrẹ jẹ́ àrómira. Honorable Olúbùnmi Òjó débẹ̀ báyìí wọ́n mú gbogbo ẹ̀, wọ́n ṣe lẹ́sẹ̀lẹ́sẹ̀ ni. Wọ́n ṣe ní Canada about ọ̀sẹ̀ tó kọjá, lọ́sẹ̀ yìí ní àbọ̀sẹ̀ tó kọjá on the 14/12 wọ́n wà ní Canada. Wọ́n ṣe ń lọ tí wọ́n ń bọ̀ nìyẹn látàrí kí ìlú kó lè dání. Tó bá yẹ pé bẹ́ẹ̀ ni gbogbo mínísítà ń ṣe ni, tó yẹ pé bẹ́ẹ̀ ni gọ́vnà ń ṣe ni, ìlú yẹn á ti dáa jù yẹn lọ. Ṣùgbọ́n àwọn míì wọ́n wà lórí ipò, àpò ara wọn ni wọ́n ń jà fún, wọn ò jà fún ará ìlú. Àpò ara wọn ni ẹlòmíì bá lọ. Kì í ṣe pé ìfẹ́ ará ìlú yẹn ló wà ní ọkàn wọn tí wọ́n torí lọ. Ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé wọ́n ready láti ṣe iṣẹ́. Wọ́n fẹ́ ṣe iṣẹ́. Ṣùgbọ́n tó bá ti wá rí wípé ẹni yìí ó ń ṣe dáadáa o, wọ́n á bẹ̀rẹ̀ ogun lọ́tún, wọ́n á bẹ̀rẹ̀ ogun lósì ni. Torí wọ́n ti wò wípé ẹni yìí tó bá máa tú ìlú yìí ṣe tán. Mà ní rí ará ìlú lò bá ṣe rí wọn lò bẹ́yẹn torí wọ́n ti sọ ará ìlú di mùmùmù, kọ́ ṣáà máa lò wọ́n, kọ́ máa dà wọ́n ríboríbo. Ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ yẹn fàyè gbà wọ́n jẹ́ kí wọ́n ṣiṣẹ́. Ẹ má dí wọn lọ́wọ́ iṣẹ́ wọn. Ààrẹ Tinubu, àwọn ọ̀rọ̀ tẹ́ bá Adémọ́lá Adélékè sọ yìí, ọ̀rọ̀ wà ń bẹ o. Ọ̀rọ̀ wà ń bẹ gidi. Tí adarí bá lè máa gba ọmọ lẹ́yìn ẹ̀ nírú ìmọ̀ràn báyìí, ìmọ̀ràn gidi ni. Ẹ jẹ́ kí a sáré tẹ́tílẹ̀ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní Aso Rock, ìyẹn ní Presidential Villa l'Abuja o, láàrin Adémọ́lá Adélékè, Adémọ́lá Adélékè, ìmọ́lẹ̀ lẹ́ẹ̀kan sí ní Ọ̀ṣun pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu bọ́n ṣe lọ ṣe àbẹ̀wò sí wọn lẹ́yìn ìgbà tí wọ́n gba sàbùké.
ti sáà ẹlẹ́ẹ̀kejì ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bí wọ́n ṣe lọ ni. With this, we celebrate democracy. It's for all and a united, well-endowed state of Osun. You did not conquer anybody. You won election. That is the essence. Bébà wa gbọ́, you did not conquer anyone. You won the election. Ṣé ti rí bẹ́yẹn? Ṣé rí pé gbogbo rògbòdìyàn lọ́tún lọ́sì tó ń ṣẹlẹ̀? Ṣé rí pé gbogbo ẹ̀ padà wá já sọpẹ́? Ẹ bá wa máa gbọ́ ó kù nìbọn ró. Call for the reconciliation. Expand your coast. That is the only way you can give thanks to Osun people. Not the way you sang it or celebrated it. It's the way you acted. Use me as an example. And I got here. God put me here. Where you are today, God put you there. Not the smartness of any of these people. It's just their support, not their smartness. It's the wish of God that prevailed and the wish of the people followed. And you are in a very, very unique position to make history. Promote unity, peace, and stability. Use it. He's a progressive. All you are doing now is progressive instinct. And you did a very good mobilization with your chief. Very good job. You saw fear, you screamed. Promote democracy, promotes stability, promotes rule of law. Don't stigmatize any of your opponent. Okay, let's look at the trajectory of the history. I saw one of my opponents now say he will go back to subsidy. I read it. That is demonstration of a serious ignorance on governance and economy. Before I came here, 27 states are unable to pay salaries. Not to even talk of pensioners, salary of workers in your state. I know a man that raised whose nickname half salary. They come to the federal cap in hand, unable to do anything. Salary you pay feeds families. They were at the local governments. They are in the states. Where are the concentration of population? They are in the states. Take out the president. Regard every other person as common men. They have families to feed.
infrastructure you embark upon, on the road network, housing, school rehabilitation, hospital, healthcare pronouncements, resuscitation of healthcare, training of teachers, training of F workers to protect our vulnerable families. It's part of your responsibility. And the people of Osun State pronounce their judgment on you, that they love you, they want you to govern. So you're going back to govern. Anybody, any Democrat, anybody in the political environment who cannot celebrate the joy of free and fair election does not deserve the laughter and the happiness of democracy. Don't make a single individual a victim of your campaign. Don't. Not for you alone. Not for the sake of Australia alone. For the generations to come. It's more important for you to build a network of unities, unified tones, everything. Like I said, you did not conquer anybody. You won election. That is the essence of democracy. I'm so happy that we have this talk. Ṣé ẹ̀yin ènìyàn ẹ bá wa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Ààrẹ Tinubu sọ? Ṣé rí pé àwa tí a jẹ́ ará ìlú tí nǹkan bá ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká máa dákẹ́. Ẹ̀yin kí gbogbo gbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìbò yẹn, àgbogbo náà la bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ tá à ń ṣètò wípé ṣe bí inú Nàìjíríà yìí ṣe bí democracy lẹ sọ wípé ẹ̀ ń practice kì í ṣáà ń ṣèjọba ológun. Ẹ jẹ́ ká wo àwọn orílẹ̀-èdè tí àwọn náà ń ṣe democracy, pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè tí wọ́n sọ pé àwọn fún wa lómìnira. Bírítíkó, ilẹ̀ Bírítíkó, ẹ wo bó ṣe ń ṣe election títí wọn. Ẹ wo Amẹ́ríkà náà, ẹ wo gbogbo àwọn orílẹ̀-èdè tí mo wà tó bá tẹ̀ ẹ́ ṣe election ẹ̀ tẹ̀lé mọ̀ bí àwọn ń ṣe election. Why táwa náà ò lè máa ṣe the same thing? Tí dandan ni ká máa para wa tán ni ká tó dìbò ni. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí Ààrẹ Tinubu wá bá Adémọ́lá Adélékè yẹn ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sọ yìí, a lérò wípé ẹ̀yin náà ẹ̀ mú àwọn kọ̀ọ̀kan nínú ẹ̀ tẹ́yin náà ẹ̀ mú lò. Àwọn ará ìlú àwọn ló nífẹ̀ẹ́ yín. Tẹ́ ẹ̀ bá ṣe dáadáa fún wọn, wọn ò ní dìbò fún yín o. Tẹ́ ẹ̀ bá ṣe dáadáa fún wọn, wọn ò ní dìbò fún yín. Eléyìí náà á ti kọ́ àwọn tó kù lọ́gbọ́n wípé tí ẹ bá ti wà lórí ipò ẹ ṣe dáadáa. Ẹ ṣe dáadáa tí àwọn èèyàn á lè máa rí tọ́ka sí, tí ará ìlú á lè máa jẹ àǹfààní tí wọ́n á lè benefit nínú ẹ̀. A máa ń sọ wípé ìjọba tó bá wà tí ará ìlú ò bá ní ọ̀nà kan tàbí òmíràn tí wọ́n ń gbà ń jẹ àǹfààní ẹ̀, irú ìjọba bẹ́ẹ̀ kì í ṣe ìjọba o. Kí dẹ̀ ni àwọn nǹkan tí ará ìlú lè jẹ àǹfààní ní ìbámu kan náà, lọ́nà kan náà tó yẹ pé kò ní jura wa lọ, torí pé ìbí òjù bí a ṣe bí ẹrú là bí ọmọ. Òun náà ni kí iná wà, kí ọ̀nà dá, ẹ pèsè ilé ìwé ọ̀fẹ́ fún àwọn ará ìlú, fún àwọn ọmọ, ẹ pèsè iṣẹ́, ẹ jẹ́ kí iṣẹ́ wà, industrialization, ẹ pèsè iṣẹ́ industry, ẹ kọ́ àwọn ilé iṣẹ́. Tí iná bá wà, ẹ rí wípé ìlú máa dá. À ń sọ̀rọ̀ insecurity, tí iná bá wà ètò ààbò máa wà o, torí wọ́n ní òru lẹ̀rẹ̀ rìn, inú òkùnkùn ní nǹkan burúkú ti ń ṣẹlẹ̀. Tí iná bá wà, tí ìmọ́lẹ̀ wà kedere, ẹni tó fẹ́ ṣiṣẹ́ ibi gan ó máa rò pé méjì kó tó ṣe é, torí gbogbo inú ìlú máa mọ́lẹ̀ kedere ni. O ò ní rí bì kan fara ṣoko sí àbí fara pamọ́ sí láti ṣiṣẹ́ ibi. Ẹ pèsè iná sórí ará ìlú. Àwọn èèyàn kan wà tó yẹ pé iná
ibẹ̀ ni wọ́n ti ibẹ̀ ni iṣẹ́ òòjọ́ wọn ọ̀nà ibi tó gbà nìyẹn tó yẹ pé tó bá ti sí iná wọn ò ní rí kọ́kọ́ ṣe àìmọye àwọn èèyàn tí wọ́n ti ti ilé ìtajà wọ́n ti ti inú ṣọ́ọ̀bù wọn látàrí iná tí ò sí tí wọn ò dẹ̀ ní àǹfààní láti rí owó máa ra petrol lójoojúmọ́ ẹ pèsè iná jẹ́ kí iná kó wà káàkiri Adémọ́lá Adélékè gbogbo ẹ̀yin gómìnà là ń bá wí o ẹ pèsè iná ẹ ṣe ọ̀nà tó já gerege ẹ wo àwọn ilé ìwòsàn àwọn health center àìmọye àwọn health center ló ti di àkọ̀tì ẹ lọ síbẹ̀ ẹ ṣe àwọn nǹkan wọ̀nyí tẹ́ ẹ bá ṣe àwọn nǹkan wọ̀nyí tẹ́ ẹ nílò láti máa campaign tó pọ̀ jù à nílò pé à ń para wa kan tó dìbò torí àwọn nǹkan tẹ́ ẹ ṣe òun ni ará ìlú máa tọ́ka sí tínú wọn á dẹ̀ máa dùn wípé ẹni yìí afẹ́kọ̀ọ́ṣe lẹ́ẹ̀kan sí o afẹ́kọ̀ọ́ṣe lẹ́ẹ̀kan sí o ìjọba ẹ̀rọ wà lọ́rùn o ìjọba ẹ̀dá o ẹ wo orú ti brother wa the youngest minister tá à ń sọ yìí báyìí ẹ wo ipò tí wọ́n dì mú ìbáyìí rí pé wọ́n ti ń ṣe dáadáa tó bá di ọ̀la báyìí tọ́nà àwọn fẹ́ lọ fún gómìnà ní ìpínlẹ̀ Ondo ṣé àwọn èèyàn ò ní dìbò fún wọn ni no ṣé àwọn èèyàn ò ní dìbò fún wọn ni torí wọ́n ti rí wípé wọ́n di ipò kan mú tẹ́lẹ̀ tẹ́ pé ipò yẹn wọ́n ṣe dáadáa ń bẹ̀ gẹ́gẹ́ bí minister of interior Honorable Olúbùnmi Òjó là ń bá wí ọmọ Òkè Àgbè ni wọ́n àkókò north west tó jẹ́ wípé wọ́n ń ṣe dáadáa tó bá wá di ọ̀la tọ́nà àwọn fẹ́ lọ fún ipò gómìnà ṣé àwọn ará ìpínlẹ̀ Ondo ò ní dìbò fún wọn torí wọ́n rí pé ipò tí wọ́n wà tẹ́lẹ̀ wọ́n ṣe dáadáa níbẹ̀ èèyàn máa ń domi tútù síwájú ni kó bàa lè tẹ̀lẹ̀ tútù ẹ tú ìlú ṣe ipò tí ẹ wà yẹn wọn ò ní kẹ́ wà á bẹ̀ kẹ́kọ̀ọ́ máa gbọ́ tara yín nìkan gbọ́ tẹ̀bí yín nìkan ará ìlú lẹ lọ ṣojú ẹ dẹ̀ ṣojú wọn dáadáa ẹ jẹ́ kí àwọn náà kí wọ́n gbé ìgbé ayé ìgbádùn jẹ́ kí àwọn náà kí wọ́n jẹ ọrọ̀ inú ìlú kí wọ́n jẹ àǹfààní inú ìlú ẹ wo adúrò ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá gómìnà sọ ẹ rí i pé àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó wá mú omi tútù ó dẹ̀ dá sí ọkàn ará ìlú wọ́n ní free and fair election ẹ yé máa para yín mọ́ tó bá ti dọjọ́ ìdìbò ẹ show example of a good leader jẹ́ ká mọ̀ wípé democracy lélẹ́yìí democracy ni kì í ṣe ìjọba ológun kí ló ta wá fẹ́ fi ogun máa múra wa ní ilẹ̀ Yorùbá sí ilẹ̀ Yorùbá torí Yorùbá là ń sọ à ń pariwo Fúlàní ń pa wá o Fúlàní ń pa wá o kílé tí àwa tá ti jẹ́ Yorùbá sí Yorùbá àti máa wá padà wá nítorí ìbò ṣe ni pé kò make sense àwa dẹ̀ là ń complain Fúlàní ti wá gba ilẹ̀ wa o Fúlàní ti jí ẹnìkan gbé o wọ́n gba ransom à ń sọ wípé àwọn àjèjì wọ́n wọ̀lú wa wọ́n kógun jà wá kí ló wá dé tí àwa ara wa táàtì wa máa wá fi ogun òṣèlú jara wa jẹ́ ká ní ìfẹ́ ara wa jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ láti jọ tún ìlú wa ṣe ẹ mọ̀ pé lórí ìkànnì wa yìí ṣàkátà pàrà là ń sítọ̀ wọ́n ti mọ̀ wá sàn láàrin ajẹnimú ní pẹ́kọ́rọ́ àwa a máa ń sojú abẹ́ ń kó ni òótọ́ ọ̀rọ̀ la máa ń sọ lórí ìkànnì yìí ẹ wo ẹ̀yin tẹ́ bá ti ń gbọ́ ìròyìn wa ẹ lọ sórí Àṣàkẹ́ TV show lórí YouTube àwọn fídíò wa pọ̀ ń bẹ̀ tá a máa ń gbé síta lọ́lọ́kọ̀ òjọ̀kan lójoojúmọ́ ni kò sójúmọ́ kan tá a kì í gbé ìròyìn síta ẹ̀yin tẹ́ bá ti ń ka ìròyìn wa ní èdè Yorùbá pọ́nbélé èdè Yorùbá torí pé ọmọ Yorùbá ni mí Yorùbá nìran mi èdè Yorùbá la fi ń gbé ìròyìn jáde lórí asaketv.com lórí wẹ́bsáìtì wa ẹ lọ síbẹ̀ ẹ rí àwọn ìròyìn tá à ń gbé jáde bó bá ṣe ń ṣẹlẹ̀ bá àjàǹbalẹ̀ ni àti gbé síbẹ̀ tẹ́ ẹ kà pẹ̀lú àmì lórí ni o àmì Yorùbá bẹ́ẹ̀ ni àmì ohùn ó máa wà lórí ẹ̀ tẹ́ ẹ lè mọ òjò yàtọ̀ sí ojo ẹ wá ní fi ogún pé ogun gbogbo ẹ̀ ló ti wà ń bẹ̀ tẹ́ ẹ kà tá máa yé yín yékéyéké ẹ bá wa subscribe sórí YouTube channel wa Àṣàkẹ́ TV show lórí YouTube lórí Facebook àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àṣà wa ò ní parun o èdè Yorùbá ò ní parun o láṣẹ Ìdùmarè ẹ̀yin gómìnà ẹ ronú pìwàdà o ẹ ṣe ẹ̀tọ́ fún ará ìlú o torí àti wá rí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọwọ́ yín ló kù sí o ọ̀tọ̀ ní ti federal ti state ọ̀tọ̀ kí lẹ̀ ń ṣe ní state yín kí lẹ̀ ń ṣe ní ìpínlẹ̀ yín ààrẹ Tinubu wọ́n ti fàṣẹ sí wọ́n ti sọ pé kí autonomy kó lọ sọ́dọ̀ sí local government ẹ gbà ẹ jókòó tẹ̀ mọ́lẹ̀ ẹ̀yin yọ nǹkan tó wù yín ìyọkúyọ lẹ̀yin yọ sí wọn lọ́wọ́ owó tí wọ́n ń fún kánsẹ́lọ̀ mi kò tó ń gun epo lọ síbi tí local government wà sí ìlú ẹ̀ lóṣù kó lọ kó bọ̀ owó ti tán ẹjọ́ irú àwọn yẹn kí wọ́n fẹ́ ṣe sínú ìlú àwọn tabadẹ̀rí tó ń ṣe dáadáa nínú ìlú jẹ́ ká gbóríyìn fún wọn jẹ́ ká gbóríyìn fún wọn àìmọye àwọn èèyàn tí wọ́n tẹ èèyàn sípò tí wọ́n dẹ̀ ṣe dáadáa nínú ìlú tí Ọlọ́run kọ bùkún ṣùgbọ́n látàrí pé Ọlọ́run ṣe bùkún wọn yẹn wọ́n dẹ̀ ń ṣe dáadáa so àwọn tí ará ìlú wá dìbò fún tí wọ́n tò sóòrùn
ṣé kò wáyé kírú àwọn yẹn kí wọ́n lè ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ ni Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ o èmi lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show láti máa pàdé láyọ̀ o ìpàdé wa bí oyin ire o ire kàǹkà láyọ̀ o ẹ ṣé gan ni ire lójú owó rí ire létí ń gbọ́ ire lọ́wọ́ ń gbámú ire báyìí la ó máa rí lọ́jọ́ ayé wa gbogbo àwa là máa wá ẹ̀yin là máa dé bá ẹjọ́ bá ní àwọn níwá òun náà ní àní dé bá ọ̀ká nípàdé ayọ̀ ìpàdé wa bí oyin káà tó gbàgbé ẹyẹ ni wa mo sọ fún yín pé lórí ọ̀rọ̀ Honorable Olúbùnmi Òjó mò ń kó àwọn fídíò kọ̀ọ̀kan jọ nípasẹ̀ wọn pẹ̀lú àwọn iṣẹ́ ribiribi tí wọ́n ṣe láìpẹ́ láì jìnnà mo máa gbé wá síta ṣùgbọ́n ẹ ní láǹfààní láti lè lórí Facebook torí Facebook a lè upload fídíò tẹ́ ẹ bá lọ wo Facebook látòkè désàlẹ̀ ẹ lè rí fídíò ńbẹ̀ àmọ́ kọ́tọ́ ló ṣẹlẹ̀ àbájú fídíò báyìí wá ti máa gbọ́ kinní kan sensitive kò sẹ́jẹ̀ ń bẹ́ o pé mo jòkó mo sọ̀rọ̀ mo ṣe recording wọn ò gbà ká upload Facebook so àwọn post nǹkan tó bá ṣẹlẹ̀ a máa ya fọ́tò inú fídíò yẹn òun là ń gbé wá síta so tẹ́ bá ti rí any post tí mo post tí mo wá fi àkọlé sí nǹkan tó ṣẹlẹ̀ ni fídíò ẹ wà lọ́wọ́ mi ṣùgbọ́n a ní àǹfààní láti upload fídíò àṣà tuntun tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn o wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àṣà tuntun ní Facebook ni o ìdẹ́ ṣe mí nìkan àwọn èèyàn pọ̀ mo ń rí àwọn èèyàn tí àwọn náà ń sọ̀rọ̀ lọ́tún lósì wípé àwọn ò mọ nǹkan tí Facebook ló ṣẹlẹ̀ báyìí o wọn ò jẹ́ kí àwọn èèyàn kó ṣe bó ti wù wọ́n lórí Facebook so ẹ lọ sórí YouTube wa bẹ̀rẹ̀ tí máa rí àwọn fídíò wa tàbí orí Aṣàkẹ́TVnews.com tẹ́ máa rí àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ níbẹ̀ ẹ ṣé gan ni èyí olólùfẹ́ wa Honorable Olúbùnmi Òjó Tuale ẹ kú iṣẹ́ takuntakun ẹ túbọ̀ máa tẹ̀síwájú Lédùmarè àárọ̀ gbogbo wa lọ́wọ́ àní dààmú ìyá mi mo rí yẹn káàbọ̀ sórí ètò wa ẹ ṣé gan ni ká ní pàdé ayọ̀ ire o ire kàǹkà láyọ̀ o.